Ẹ kú dédé àsìkò yìí, ìròyìn lérèfé la mú wá sí etí ìgbọ́-yín. Orúkọ mi ni ìyáàfin Lydia Obofalẹyẹ. Ẹgbẹ́ Campaign for Democratic and Workers' Rights ti fi ẹ̀sùn kan ìjọba ìpínlẹ̀ Ògùn nípa ìkọbiara sí ṣíṣe ẹ̀rọ tí ó ń darí eré àsápajúdé ọkọ̀ lórí pópó speed breaker sójúnà òpópó Ìkàngbà-Àgòrò èyí tí ó wà ní agbègbè Ìjẹ̀bú-Òde ní ìpínlẹ̀ náà, nítorí pé òun ló ṣe okùnfà ìjàmbá ọkọ̀ àti ikú àwọn ènìyàn tí ó ń wáyé lójoojúmọ́ ní òpópónà yìí láti ìgbà tí wọ́n ti parí àtúnṣe rẹ̀. Nínú àkọsílẹ̀ ọ̀rọ̀ tí adarí ẹgbẹ́ náà ṣe àtẹ̀jáde rẹ̀, Èkó Nicholas, ní ọjọ́ Àbámẹ́ta ni àwọn ẹgbẹ́ yìí wá ṣàlàyé wípé ó kéré tán ènìyàn 8 ni ó ti gbẹ́mìí mì, nínú èyí tí 2 jẹ́ ọmọbìnrin akẹ́kọ̀ọ́ ti iléèwé Sèkó Secondary School tí wọ́n ń ṣe ìdánwò oníwèé mẹ́wàá WAEC tí ó ń lọ lọ́wọ́. Wọ́n tún wá tẹ̀síwájú wípé ìjàmbá ọkọ̀ ní òpópónà ti bẹ̀rẹ̀ láti inú oṣù kejì títí di oṣù kẹfà tí a wà nínú rẹ̀ yìí. Àwọn ẹgbẹ́ yìí tún wá jẹ́ kí ó yé gbogbo ènìyàn wípé ohun tí ó burú tí kò sì ṣeé gbọ́ sétí rárá ni pé ìjọba ìpínlẹ̀ Ògùn kọ̀ jálẹ̀ tí wọ́n sì kọ etí ikún sí gbogbo ọ̀rọ̀ ẹ̀bẹ̀ tí àwọn ènìyàn ti fi ránṣẹ́ sí wọn sẹ́yìn lórí kí wọ́n wá ṣe speed breaker sórí ọ̀nà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àtúnṣe rẹ̀ náà. Ẹgbẹ́ yìí tún wá sọ pé bí wọ́n bá ti ṣe ẹ̀rọ tí ó ń darí eré àsápajúdé ọkọ̀, ìjàmbá lójú ọ̀nà yìí yóò dínkù tàbí kí ó dópin. Lẹ́yìn náà ni wọ́n wá rọ gómìnà ìjọba ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún láti dóòlà ẹ̀mí àwọn olùgbé Ọbalẹ́ndé, Ọlọ́runṣògo, Ìkàngbà-Àgòrò àti gbogbo àwọn tí ó ń lo òpópónà náà tí wọ́n sì ń ṣe àtúnṣe nípa rírí speed breaker síbẹ̀ kí ó lè máa tan iná sójú ọ̀nà náà àti pé kí wọ́n ṣe gbogbo àwọn àmì ìtọ́sọ́nà tí ó máa ń wà lójú gbogbo pópónà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Punch. Nígbà tí gómìnà ti ìpínlẹ̀ Delta Sheriff Oborevwori bọ́ọ̀dì sí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) tí ó sì juwọ́ sí ẹgbẹ́ òṣèlú rẹ̀ People's Democratic Party (PDP) tí ọ̀run kò sì ya lulẹ̀, òun náà ló dífá fún gómìnà ti ìpínlẹ̀ Akwa Ibom Pastor Umo Eno tí òun náà fi kó gbogbo kàngàrà rẹ̀ kúrò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP), ẹgbẹ́ òṣèlú tí ó ń gbé e wọlé sí ipò gómìnà ní ìpínlẹ̀ náà, tí ó sì kó o lọ sí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC), ẹgbẹ́ òṣèlú tí ó ń ṣe ìjọba lọ́wọ́lọ́wọ́. Lánàá òde yìí ni gómìnà náà ṣe ìkéde ní gbangba wálíà wípé òun ti bọ́ọ̀dì sínú ẹgbẹ́ òṣèlú APC, bí ó tilẹ̀ jẹ́ wípé nígbà tí gómìnà ìpínlẹ̀ Delta bọ́ọ̀dì sínú ẹgbẹ́ òṣèlú APC, àwọn ẹgbẹ́ òṣèlú náà tí ó bọ́ọ̀dì sì ń ṣe àlejò rẹ̀ lọ́wọ́, ni gómìnà ti ìpínlẹ̀ Akwa Ibom náà tún lọ darapọ̀ mọ́ wọn. Ṣùgbọ́n àwọn ẹgbẹ́ òṣèlú náà tí ó ń ṣe ìjọba lọ́wọ́ APC gba òun náà tọwọ́ tẹsẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó tuntun tí wọ́n tún fi dá lójú wípé kò ní kábàámọ̀ rárá lórí wípé ó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú àwọn. Àwọn ẹgbẹ́ òṣèlú PDP tí gómìnà Eno ti kọ̀ sílẹ̀ náà sọ̀rọ̀ nípa bí gómìnà ti ìpínlẹ̀ Akwa Ibom ṣe fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ wípé òun nìkan ló dá ṣe ìpinnu náà nítorí pé ìpinnu rẹ̀ yìí lòdì sí ìpinnu àwọn ọmọ ẹgbẹ́ àti pé kò bun ọmọ ẹgbẹ́ òṣèlú PDP kankan gbọ́, ṣe ni ó dá èrò ara rẹ̀ pa ni. Pastor Eno tí ó jẹ́ gómìnà ìpínlẹ̀ náà ti kọ́kọ́ sí wọn nígbẹ́rẹ́ ìpàkọ́ níbi ìpàdé tí ó wáyé nínú oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí tí wọ́n ṣe ní Ukanafu Oko Ana Federal Constituency Town Square nínú ilé ẹ̀kọ́ ti QIC Central School, Ikoti Apanuko, wípé ẹgbẹ́ òṣèlú PDP dàbí ọkọ̀ òfurufú tí ó ní ìṣòro tí nǹkan ti bàjẹ́ lára rẹ̀, nítorí pé òun mọ̀ wípé àwọn ọmọ ìpínlẹ̀ Akwa Ibom ń fẹ́ adarí rere, kì í ṣe ẹgbẹ́ òṣèlú ni wọ́n ń fẹ́. Níbẹ̀ náà ni ó tún wá sọ fún wọn wípé tí wọ́n bá fẹ́ rin ìrìn àjò pẹ̀lú ọkọ̀ òfurufú ti ìbọn, wọ́n wá ṣe àkíyèsí pé ọkọ̀ òfurufú náà ní nǹkan kan ti bàjẹ́ lára rẹ̀. Wọn kò ní ṣe ni wọ́n máa sọ̀kalẹ̀ láti lọ wọ ọkọ̀ òfurufú mìíràn ni tí yóò sì gbé wọn lọ sí ibi tí wọ́n ń lọ.
àwọn ẹgbẹ́ òṣèlú PDP náà pe àkíyèsí àwọn ènìyàn sí ọ̀rọ̀ náà wípé ó yẹ kí ó mọ̀ pé ètò ìdìbò ti ọdún 2027 kì í ṣe fún ẹnìkọ̀ọ̀kan bí kò ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ẹnìkan nínú àwọn tí ó súnmọ́ gómìnà náà pẹ́kípẹ́kí àti kọmíṣánná fún ètò pàtàkì special duty Ini Ememobon ni wọ́n dédé kọ̀wé fi ipò àti iṣẹ́ wọn sílẹ̀ ní kíákíá ní ìbámu pẹ̀lú ìkìlọ̀ tí gómìnà ìpínlẹ̀ náà ṣe wípé gbogbo ìgbìmọ̀ àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ òun gbọ́dọ̀ bọ́ọ̀dì papọ̀ sí ẹgbẹ́ òṣèlú tí òun bá ń lọ. Ẹnikẹ́ni tí kò bá sì bá òun lọ gbọ́dọ̀ kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ ni. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Vanguard. Gómìnà ti ìpínlẹ̀ Benue Yasit Alia ti ké gbàjarè sí ìgboro ayé wípé inú ìgbèkùn àwọn agbébọn àti àwọn adàlúrú ní gbogbo ìpínlẹ̀ àwọn wà. Ó tún wá sọ pé gbogbo ìṣẹ̀lẹ̀ ìkọlùkọgbà tí ó wáyé lẹ́nu lọ́lọ́ yìí tí ó sì mú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lọ ti ṣe àfihàn rẹ̀ wípé ọ̀rọ̀ náà ti kọjá fàǹfà tí ó ń wáyé láàárín àwọn darandaran àti àgbẹ̀ tí ó wà ní ìpínlẹ̀ náà. Ìwé ìròyìn Daily Post ṣe àtẹ̀jáde àkọsílẹ̀ ìkọlù lóríṣiríṣi èyí tí ó wáyé láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ní onírúurú ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ náà wípé ogunlọ́gọ̀ àwọn ènìyàn olùgbé ìpínlẹ̀ náà ni ó bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Gómìnà ìpínlẹ̀ náà tún wá ké ọ̀rọ̀ ìwé ìròyìn Daily Post náà lẹ́yìn nínú ìfọ̀rọ̀wérọ̀ tí ó wáyé ní iléeṣẹ́ Channels TV lórí Politics Today èyí tí ó wáyé ní ọjọ́ Ẹtì wípé àwọn adàlúrú àti agbébọn náà ṣe ètò nípa bí àwọn yóò ṣe da omi àlàáfíà ìpínlẹ̀ náà rú tí àwọn yóò sì máa gbé pẹ̀lú ìbẹ̀rù àti ìpayà. Èyí ló mú kí gómìnà Alia tètè pariwo síta wípé inú ìgbèkùn tó lágbára ni gbogbo àwọn wà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Daily Post. Nínú ìbẹ̀rù ohun àyàfu ni gbogbo àwọn olùgbé Ifaikot Akpan Etoy Klein ti ìjọba ìbílẹ̀ Uyo ní agbègbè ìpínlẹ̀ Akwa Ibom wà nígbà tí àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn kan ń dún mọ̀húrú mọ́ àwọn olùgbé agbègbè náà. Olórí ìlú náà Etendon Anedi Ebon sọ pé àwọn ẹgbẹ́ òkùnkùn náà lẹ ìwé mọ́ ẹnu ọ̀nà Village Council Hall èyí tí ó kà báyìí pé àwọn ẹgbẹ́ òkùnkùn kéékèèké kọ ìwé yìí láti fi ṣe ìkìlọ̀ fún ọmọ ìgbìmọ̀ ti Ifaikot Akpan wípé ọwọ́ tí àwọn fi lẹ́rán ti tó gẹ́ láti máa wọ àwọn òṣìṣẹ́ elétò ààbò kí wọ́n máa kọjú ìjà sí àwọn ọmọ ẹgbẹ́ àwọn àti pé láti ìsinsìnyí lọ àwọn yóò bẹ̀rẹ̀ sí ní pa gbogbo àwọn tí ó máa ń ta àwọn òṣìṣẹ́ elétò ààbò lólobó tí àwọn yóò sì rí i pé àwọn bà gbogbo dúkìá tí ó wà nínú agbègbè náà jẹ́ bí àwọn bá rí i wípé nǹkan kan ṣe ẹnikẹ́ni nínú. Orúkọ àwọn olórí wọn wà ní inú ìwé náà: Ubon Unyana, Roland Etom àti James. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ẹ pàdé mi fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn lọ́la láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ kàn sórí YouTube channel ti ìròyìn lérèfé kí ẹ sì tún subscribe kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn rẹ̀ síwájú àti síwájú sí i. Ẹ ṣé, a dúpẹ́ o, ó dàbọ̀.